Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. Ẹ dákun a fi Ọlọ́run ọba bẹ̀yìn, ẹ máa bá wa wo àwọn fídíò wa, ẹ máa bá wa subscribe, ẹ bá wa comment, ẹ sì bá wa share. Lágbára Ọlọ́run, owó tí ẹ fi ń ṣe dátà náà Ọlọ́run ò ní jẹ́ kí ẹ mọ̀ bẹ̀. Tẹ́ bá ń tọwọ́ bàpò owó lẹ máa mú. A kí gbogbo wa pé a kú ọdún, a kú ìyèdún. Ẹ̀mí wa tó ṣe ọdún yìí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé àti láyé rere. A kí gbogbo wa pé a káàbọ̀ sí ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn. Nǹkan tí a fẹ́ gbé wò ní wákàtí ọ̀wọ̀ yìí òun lọ̀rọ̀ àǹtí wa actress Aishat Lawal. Nígbà tí mo kọjá ní orí ẹ̀rọ ayélujára mo rí tí àǹtí wa yìí tí wọ́n sọ̀rọ̀. My name is Aisha Lawal. So initially, I did not want to say anything on this particular matter. This matter has been flying around. This crappy matter has been flying around. But mi ò fẹ́ sọ̀rọ̀ mo wò pé gbogbo nǹkan kọ́ lè máa ń fèsì sí. Àmọ́ mo notice wípé ó di dandan kí n sọ̀rọ̀ báyìí nítorí àwọn customers mi, àwọn olólùfẹ́ mi, àwọn aunties mi, àwọn àbúrò mi, àwọn ọmọ tí mo bí náà. So that tó bá di ọjọ́ iwájú wọn ní sọ pé Edake torí mo notice pé ní 2025 tá wà yìí internet ti dé level tó yẹ pé tó ń bá sọ nǹkan kan tó ń fẹ́ sọkún ẹ tó fèsì á dàbí ẹni wípé lóòótọ́ ó ṣe ni. Ẹ má wá gbàgbé o ibi tí mo bá lé ayé mi dé mi ò kí n ṣe ọmọ kékeré. Tí n bá jáde láti wá sọ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ni o kò sẹ́ni kankan tó máa nà mí lẹ́gbà tó bá yẹ kí bẹ́ẹ̀ ló ṣe rí. Ó dá mi lójú pé láti ìgbà tí ẹni tó bọ́ síta tó fi ẹ̀sùn yìí kàn mí mo wà very sure 100% sure pé ẹnì kan máa ti pè wọ́n o wípé ẹ ti dẹmọ pọ̀ ní wọ́ọ̀dù o pé Aisha Lawal àtẹmú yìí kò sí tó kan àbó nǹkan náà fún un mo mọ̀ lọ́kàn ara wọn wọ́n mọ̀ wípé àwọn ṣe mistake pẹ̀lú nǹkan tó sọ yẹn but torí pé wọ́n máa ti lọ́kàn ara wọn pé ṣèbóbìnrin lásán ni kí ló fẹ́ ṣe actress ni kò sí nǹkan tó máa fà wọ́n jẹ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ ti go viral ó ń dùn mọ́ wọn ọmọ bọ́n ṣe máa padà mọ́ tí wọ́n sọ̀rọ̀ wọ́n dákẹ́. Àǹtí wa mo kí yín mo lù yín ní ọgùn ẹnu kí àǹtí wa yìí tó jáde sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ti ń lọ lórí ẹ̀rọ ayélujára wa lórí afẹ́fẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò dáa nípa àǹtí wa Aishat Lawal tí wọ́n sọ pé mọ́tò tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ọwọ́ MC ló gbà lọ́wọ́ mi tó fi gbé fún fẹ́ǹsà blue yẹn ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ jẹ́ kí àwa ọmọ Yorùbá àwa ọmọ kóòtù òjìrè tí mo fẹ́ jẹ́ ká gbé wò lénìí ìwé tí àwa máa ń kà nílé ìjọsìn wa ẹsẹ̀ ibi kan sọ fún wa wípé àbàtẹ̀nìjẹ́ ọjọ́ tí o bá dẹ́kun láti bàyàn jẹ́ ọjọ́ náà ni a ó bà tìyẹ́ jẹ́ pọ̀nlẹ̀ ọ̀rọ̀ yẹn ní agbára gan tá bá lè tú ọ̀rọ̀ yẹn àmọ́ pé nǹkan tó nípọn ni kó tó di pé a fẹ́ máa bá tèèyàn jẹ́ láti fẹ́ máa fẹnu ṣáta èèyàn láti fẹ́ máa sọ̀rọ̀ kògbàkógbè nípa èèyàn ká kọ́kọ́ rò dáadáa pé nǹkan tí mo fẹ́ ṣe yìí ìjẹ́só tọ́ ṣé inú Ọlọ́run lè dùn sí àbí inú Ọlọ́run ò lè dùn sí kí ni nǹkan tí mo fẹ́ ṣe yìí òkè tí n bá wá ṣe tọ́lọ́run ò bá tẹ̀ wá ṣe nǹkan kan fún mi tó kọ́kọ́ ń wò mí bóyá máa yí padà lórí ẹ̀ ìjẹ́sẹ́ tí ẹni ìbálò gbé ìgbésẹ̀ ṣé ìjọba lè fojú àánú wò wá àbí kò lè fojú àánú wò wá ní àkọ́kọ́ ká kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn gba bí ọ̀rọ̀ olófin tá a bá fẹ́ báyàn jẹ́ tàbí tá a sọ nǹkan tí ò tọ́ nípa àyàn tó wá jẹ́ pé ẹni tó mọ òfin bí àǹtí wa ìyá Aishat Lawal yìí àwọn bàbá wọn fowó rán wọn lọ sílé ìwé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àǹtí mi yìí sọ wọn lọ sí public university wọ́n lọ sí private university níbi tó yẹ pé owó ńlá ni àwọn òbí wọn fi kọ́ wọn níwèé wọ́n lọ read law fún odidi ọdún 7. Now note I studied law for 7 years owó náà fi tọ́ mi private university ni mo lọ for this reason pé mo máa ka law fún odidi ọdún 7 gbáko ó yẹ kẹ́ mọ̀ pé the law will take its course lórí ọ̀rọ̀ máa nìyẹn ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan. ṣé ẹni tó wá rí ìdí lọ́ọ̀ fòdìdí ọdún 7 yẹn ṣé kò wá mọ nǹkan tí ó ń ṣe náà ò lè sìn àwa jáde sórí ẹ̀rọ ayélujára akọ̀mú kámẹ́rà akẹ́síwájú abẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tí a ò mọ̀
nípa àǹtí yìí tá a tètè wá gbàgbé pé bíbélì sọ fún wa pé abatẹnijẹ́ ọjọ́ tí wọ́n bá dẹ́kun láti bàyàn jẹ́ ọjọ́ náà làwọn bàjẹ́ kanlẹ̀. ọ̀rọ̀ yẹn wá kú sí méjì. tá bá fẹ́ gbé fún wa ní olófin tá bá dé court of law àkọ́kọ́ pé kíní kan ní defamation of character. defamation of character ẹ̀ ni pé ìbanilórúkọ jẹ́ àti ìpurọ́mọ́ni ó jẹ́ kéèsì méjì. lórí kéèsì méjèèjì yẹn a ò lè score free o. ó ní iye ẹ̀wọ̀n ẹ̀ tí a ò bá ní owó tí àwọn ìjọba bá ní òkè ká lọ san fún ẹni tá a bá lórúkọ jẹ́ wọ́n lè nìkan lọ ṣẹ̀wọ̀n wọ́n lè sọ pé kán lọ ṣẹ̀wọ̀n 20 ọdún wọ́n lè nìkan lọ ṣẹ̀wọ̀n ọdún 25. ṣé téèyàn bá lọ síbi kan tó tíyàn mọ́lé síbi kan tó wà ń bẹ̀ bóyá bí 20 ọdún tó wà ń bẹ̀ fún ọdún 25 pẹ̀lú èjì ẹ̀ yẹn kí ni assurance pé ó máa lo èjì yẹn tàbí ó máa jáde ń bẹ̀ títí tẹ̀mí máa fi bọ́ lára ẹ̀. nínú ìwé òfin àti ẹ̀ka ẹni tó bá kú sẹ́wọ̀n tàbí tó kú sórí pé criminal ni tó bá máa sin ọ máa fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ àti lẹ́sẹ̀ ni àwa gbé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹn déwájú Ọlọ́run. ǹjẹ́ tẹ́yìn bá gbé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ déwájú Ọlọ́run kí ni nǹkan tó mọ̀ tí òun fẹ́ bá pàdé níwájú Ọlọ́run. ìyẹn di ẹlẹ́ẹ̀kejì. àwa Yorùbá ń fẹ́ jẹ́ ká bára wa sọ̀rọ̀ lénìí. kí ló dé jẹ́ pé a ò ní fi ara wa ìbàjẹ́ ara wa la máa ń wá. kí ló dé jẹ́ pé ẹni tó bá ń lọ sókè bó ṣe fẹ́ wá sísàlẹ̀ la máa gbàdúrà. kí ló dé jẹ́ pé nǹkan tó bá ń da kò máa ń dùn wá nú nǹkan tó bá ń bàjẹ́ ló máa ń dùn wá nú. Now moving forward lórí ọ̀rọ̀ Venza, èmi Lawal Aishat Ọládùnní tó ní ṣọ́ọ̀pù aṣọ sí Ìbàdàn according to him mi ègún Venza rẹ̀ mi ìra Venza rẹ̀ mi ò wárí mi ò fúnyàn rí. tá bá wá rẹ́ ní kankan tó sọ pé bí a mo fóun ní Venza rí ẹ má bò mí o, tẹ bá bò mí Ọlọ́run ò ní bó àṣírí ẹ jáde kẹ́ wá sọ. mi ò ta Venza rí. tá bá rẹ́ ní ọkàn tó sọ pé wọ́n ta Venza kan fóun èmi ni mo fóun àbí mi ni mo ta fóun tẹ bá bò mí Ọlọ́run ò ní bóyin ẹ jáde kẹ́ wá sọ. tá bá rẹ́ ní kankan tó sọ pé mo ojú mi báyìí ni wọ́n ṣe fún un ní Venza àbí mi ni mo wà lọ fún àbí mo wà níbẹ̀ tẹ bá bò mí Ọlọ́run ò ní bóyin gbogbo àṣírí yóò ní bò lágbára Ọlọ́run ẹ jáde kẹ́ wá sọ. tí a bá rẹ́ ní bọ́ọ̀dì tó sọ pé mo rántí nígbà tó ń ṣe bá dé ìjọ kan tó torí bí ìmọ̀ Venza ẹ jọ̀ọ́ ẹ wá sọ o. that has never been my car. mi ò gún rí mi láìkẹ́ rí àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mímọ̀ pé kì í ṣe mọ́tò mi. and besides please you people should put some respect on my name. Venza gan kéré sí nǹkan tí mò ń gún lọ́wọ́lọ́wọ́ báyìí. àwa Yorùbá kí ló dé tá a máa ń ba tira wa jẹ́ gan. a ò máa ń fi tọ̀wọ̀n Haúsá a máa ń fi ṣàkọ́gbọ́n a máa ń fi tọ̀wọ̀n Ìgbò a máa ń fi ṣàkọ́gbọ́n. nílẹ̀ Yorùbá wa yìí ẹ jẹ́ pé fún yín ní àpẹẹrẹ tí wọ́n bá ń léèyàn bọ̀ tó ń lé ọmọ Yorùbá bọ̀ ó jalè ní owó kan ní kankan tó bá lé wọnú ilé kan á sọ fún yín pé ọmọ bàbá Tìyàmíyù ni ẹ lọ mú. ṣùgbọ́n tó bá yẹ pé ọmọ Haúsá ni tàbí ọmọ Ìgbò ni ọ̀hún ni mo bí téèyàn yẹn gbà lọ. kí ló táwọn náà lè máa ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àti lọ́mú jáde ní ọmọ bàbá Ṣókẹ́nù ni ẹ lọ mú o ọmọ bàbá Lísàbí ni ẹ lọ mú ọmọ bàbá Tìyàmíyù ni ẹ lọ mú. nǹkan tí ò ní jẹ́ kí ìlú wa gún nǹkan tó ní jẹ́ kàlàáfíà kó jọba láàrin ara wa la máa ń ṣe nílẹ̀ Yorùbá. àwa lè sọ o tó bá wá jẹ́ wípé bóyá ẹ̀ ń rò lọ́kàn ara yín pé bóyá mo mú Venza ọ̀hún bóyá mo sún níná ó yóò ti sú mi àbí mi fẹ́ káwọn èèyàn rí lọ́wọ́ mi nígbà tí mi ṣe wèrè mi ò sún Venza náà rí. ṣẹ́wárẹ́ ni tí wọ́n sọ pé wọ́n fún mi ní ẹ̀bùn yìí èmi àti wọn ò ní relationship náà lè fi fún mi ní ẹ̀bùn tó tóbi tó yìí o. èmi àti wọn ò ní relationship náà lè fi wò pé Aisha mo pin lájúrú mọ́tò yìí. MC Oluomo president fún gbogbo àwọn National Union of Transport Road Workers àpè yìí ṣèbẹ́yìn ni wọ́n tara yín parọ́ mọ́ àǹtí Aisha Lawal kúlẹ́tà yìí náà lè jáde pé ókè o mi ì fún Aisha ní mọ́tò o kẹ́ ẹ fi wo ẹni ẹlẹ́ni mọ́ ẹ ṣáà gbọ́ àbẹ́mà ní ẹ̀ ò gbọ́ pé wọ́n parọ́ bàǹtàbàǹtà mọ́ àǹtí Aisha pé ẹ̀yin lẹ gbé mọ́tò fún wọn. ẹ jáde náà ẹ jáde àwọn nìkan ẹsẹ̀ òyìnbó àti gbogbo ayé ti mọ̀ pé ẹgbẹ́ òyìnbó àwọn nìkan ẹsẹ̀ òyìnbó ẹ sọ Yorùbá bẹ́ẹ̀ máa ń sọ náà bẹ́ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ máa ń gbé kùdùsù fẹ́yàn ẹ sọ Yorùbá náà ẹ jẹ́ ká ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ pé ẹni tó sọ̀rọ̀ yìí o mi mọ nǹkan kan pa ẹ o mi gbé mọ́tò fún Aisha o mo gbé mọ́tò fún ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀. ó lè dọ̀la kàríyàn fún mi mọ́tò bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí that has never happened. ìyẹn bẹ́ẹ̀ yẹn
ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa fi ẹnu àbùkù bà tọmọlàkejì yín jẹ́ látara nǹkan àbùkù tẹ́ bá gbọ́ tẹ́ ẹ dẹ̀ ṣe findings yín tẹ́ ẹ ń dìde tẹ́ ẹ ń jẹ́rìí èké lórí ọmọlàkejì tẹ́ máa ti sáré kẹ́ kámẹ́rà síwájú ẹ rántí pé ẹ bímọ o ẹ dẹ̀ rántí pé ẹ̀yin náà ní ayé títí yín ṣé rí makanmakan lóye ń kan ni níjọ́ tí oríire bá kan ẹ̀yin náà ẹnìkan á dìde ìjẹ́rìí èké yẹn náà fẹ́yìn náà lágbára Ọlọ́run kò ju bẹ́ẹ̀ yẹn lọ. ẹni tó wá jáde yìí tó wá purọ́ bàǹtàbàǹtà mọ́ àǹtí Aishat Lawal ṣé ẹ ò bímọ ni ṣọlọ́run ò jogún ọmọ fún yín ni tọ́lọ́run bá jogún ọmọ fún yín ṣé ẹ ò mọ̀ yìí pé àtúbọ̀tán wà nǹkan tó o bá ṣe fún yàn ló máa padà ṣe fún ẹ padà òwe Yorùbá kan sọ wípé òkò tá a bá sọ mọ́ pẹ́ òun lọ pẹ́ máa sọ mọ́ ni àwọn àgbàlagbà tó wá pòwe yẹn nígbà tí wọ́n tẹ̀síwájú wọ́n ní tá a bá sọ̀kò síwájú bó pẹ́ bó yá a máa padà lọ bọ́ òkò yẹn ṣé ẹ mọ̀ pé ìwà àbàjẹ́ tẹ́ ẹ ṣe ìwà àbàjẹ́ tẹ́ ẹ wù sí ọmọ ọlọ́mọ ọ máa padà wù sọmọ yín ó máa padà jẹyọ lórí ọmọ yín èèyàn kì í ṣe bẹ́ẹ̀ Bíbélì sọ pé wádìí ohun gbogbo dájúdájú ká lè fìdí òtítọ́ múlẹ̀ ká wo òtítọ́ nínú ẹ̀ ń bẹ̀ èèyàn kò lè jáde ẹgbẹ́ lágbájá kìnnìkan ẹbí mọ ti yín náà èèyàn kì í ṣe bẹ́ẹ̀ ẹgbọ́n gbogbo nǹkan tí àǹtí Aisha sọ máa play fún wa lẹ́yìn fídíò yìí ká wá wò ká wá gbọ́ ká wá comment lórí ẹ̀. And for young girls out there, majorly because I have sisters, younger sisters and cousins and nieces and the likes, I'm going to say this. Ẹ wo ẹ má lọ fara ṣòfò pé torí pé ẹ believe pé bóyá ẹnìkan ló ṣe nǹkan kan fóbìnrin kan irú obìnrin ń ṣe rere níjọ́ tí mo ti wọ night bus lọ sí Aba kò sẹ́ni tó gbé mi ńgbà yẹn ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa tájọ́ ń wọ mọ́tò lọ Aba tá máa wọ mọ́tò adìyẹ sùn lọ sùn bọ̀ nígbà tó ń yield nísìnyí ẹ má yẹ kán gbé pé ajá lọ́bọ̀ fún yín pé ọkùnrin nìkan ló ń ṣe nǹkan fóbìnrin irú obìnrin ń ṣe dáadáa. See, when we sell movies to Amazon, Netflix, they pay us in dollars. And Shirire, please be focused. Am I going to distract me? I've seen so many people, more than business owners, not they are making us look like anything Moshe. My dear, Lord, wash your push your way. I be cool, re-strategize, could they be for and no long. You know, be Shirire. See, I might not be able to say more than this in this video because the right step will be taken. Note, like I said, I studied law. But I'm doing this video for the sake of my customers, my sisters, my aunties, for all the trolls that have bullied them on my behalf. Dansaki gbogbo yín, ẹ máa wo bó ṣe máa kàn yín padà. Gbogbo ẹ̀yin èèyàn tó yẹ pé tẹ́ bá ti gbọ́rọ̀ báyìí ẹ ò ní iṣẹ́ méjì kankan tẹ́ bá ti lè gba opportunity lélẹ́yìí o opportunity ńlá rẹ̀ láti lè tarnish image yẹn ẹ tẹ̀ tí wá gbàgbé pé ọ̀nì tọ́lọ́run ò bá bàjẹ́ kò sí èèyàn kankan tó lè bàjẹ́ ẹ wá la mú kámẹ́rà ẹ̀ kẹ́ síwájú abẹ́ ìsìn ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò da against ẹni ẹlẹ́ni ẹ rántí pé iná bímọ àtúbọ̀tán ní kẹ́ẹ̀rù ṣe bẹ́ẹ̀ iná bímọ lágbára Ọlọ́run bá gbogbo ẹni tó fẹnu ba tàǹtí ìjẹ́ ní social media ní gbogbo Ọlọ́run á bá tiyín náà jẹ́ láìpẹ́ lágbára Ọlọ́run ọba ẹ̀yin èèyàn mi ẹ wo gbogbo fídíò yẹn ẹ gbọ́ nǹkan tàǹtí Aisha sọ. Hi everybody, my name is Aisha Lawal. So initially I don't want to say anything on this particular matter. This matter has been flying around. This crappy matter has been flying around. But mi ò fẹ́ sọ̀rọ̀ mo wò pé gbogbo nǹkan kọ́lé rẹ̀ máa ń fèsì sí. Àmọ́ mo notice wípé ó di dandan kí n sọ̀rọ̀ báyìí nítorí àwọn customers mi, àwọn olólùfẹ́ mi, àwọn aunties mi, àwọn àbúrò mi, àwọn ọmọ tí mo bí náà. So that tó bá di ọjọ́ iwájú wọn ò ní sọ pé àyè dákẹ́ torí mo notice wípé ní 2025 tá a wà yìí internet ti dé level tó yẹ pé tí wọ́n bá sọ nǹkan kan tó ń fẹ́ sòkun ẹ tó fèsì á dàbí ẹni wípé lóòótọ́ ó ṣe ni. Ẹ má wá gbàgbé o ibi tí mo bá lé ayé mi dé mi ò kí n ṣe ọmọ kékeré. Tí n bá jáde láti wá sọ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ni o kò sẹ́ni kankan tó máa nà mí lẹ́gbàá tó bá yẹ kí bẹ́ẹ̀ ló ṣe rí. Ó dá mi lójú pé láti ìgbà tí ẹni tó bọ́ síta tó fi ẹ̀sùn yìí kàn mí mo wà very sure 100% sure pé ẹnìkan máa ti pè wọ́n o wípé ẹ ti dẹmọ pọ̀ ní wọ́ọ̀dù o pé Aisha Lawal àtẹmú yìí kò sí tó kan àbó nǹkan náà fún un mo mọ̀ lọ́pọ̀ ara wọn wọ́n mọ̀ wípé àwọn ṣe mistake pẹ̀lú nǹkan tó sọ yẹn but torí pé wọ́n máa ti lọ́kọ̀ ara wọn pé ṣèbóbìnrin lásán ni kí ló fẹ́ ṣe actress ni kò sí nǹkan tó máa fà wọ́n jẹ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ ti go viral ó ń dùn mọ́ wọn ọmọ bọ́n ṣe máa padà mọ́ tí wọ́n sọ̀rọ̀ wọ́n dákẹ́. Now note, I studied law.
for 7 years. Owó náà fi tọ́ mi. Private university ni mo lọ. For this reason, pé mo máa ka law fún odidi ọdún méje gbáko, ó yẹ kẹ́ mọ̀ pé the law will take its course lórí ọ̀rọ̀ máa nìyẹn. Ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan. Now, moving forward, lórí ọ̀rọ̀ Venza. Èmi, Lawal Aishat Ọládùnní, tó ní shop aṣọ sí Ìbàdàn according to him. Mi ègún Venza rẹ̀. Mi ra Venza rẹ̀. Mi ò wárí. Mi ò fúnyàn rí. Tá bá wá rẹ́ ní kankan tó sọ pé bí a mo fóun ní Venza rí, ẹ má bò mí o, tẹ́ bá bò mí Ọlọ́run ní bó àṣírí yín, ẹ jáde kẹ́ wá sọ. Mi ò ta Venza rí. Tá bá rẹ́ ní kankan tó sọ pé wọ́n ta Venza kan fóun, èmi ni mo fóun, àbí mi ni mo ta fóun. Tẹ́ bá bò mí Ọlọ́run ní bó yín, ẹ jáde kẹ́ wá sọ. Tá bá rẹ́ ní kankan tó sọ pé mo ojú mi báyìí ni wọ́n ṣe fún ní Venza, àbí mi ni mo wà lọ fún, àbí mo wà níbẹ̀. Tẹ́ bá bò mí Ọlọ́run ní bó yín, gbogbo àṣírí yín ò ní bò lágbára Ọlọ́run. Ẹ jáde kẹ́ wá sọ. Tí a bá rẹ́ anybody tó sọ pé mo rántí nígbà tó ń ṣe bá dé ǹjọ́ kan tó torí bí ìmọ̀ Venza, ẹ jọ̀ọ́ ẹ wá sọ o. That has never been my car. Mi ò gún rí, mi like rí. Àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi mọ̀ pé kì í ṣe mọ́tò mi. And besides, please, you people should put some respect on my name. Venza gan kéré sí nǹkan tí mò ń gún lọ́wọ́lọ́wọ́ báyìí. A wá lè sọ o. Tó bá wá jẹ́ wípé bóyá ẹ̀ ń rò lọ́kàn ara yín pé bóyá mo mú Venza ọ̀hún, bóyá mo sún níná, ó yóò ti sú mi, àbí mi fẹ́ káwọn èèyàn rí lọ́wọ́ mi. Nígbà tí mi ṣe wèrè, mi ò sún Venza náà rí. Ṣé wá rẹ́ni tí wọ́n sọ pé wọ́n fún mi ní ẹ̀bùn yìí? Èmi àti wọn ò ní relationship náà lè fi fún mi ní ẹ̀bùn tó tóbi tó tó yìí o. Èmi àti wọn ò ní relationship náà lè fi wò pé Aisha, mo pùn ẹ́ lájúrú mọ́tò yìí. Ó lè dọ̀la kàríyàn fún mi mọ́tò. But lọ́wọ́lọ́wọ́ báyìí, that has never happened. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa fi ẹnu àbùkù bá tọmọlàkejì yín jẹ́ látara nǹkan àbùkù tẹ́ bá gbọ́, tẹ́ ẹ dẹ̀ ṣe findings yín, tẹ́ ẹ ń dìde, tẹ́ ẹ ń jẹ́rìí èké lórí ọmọlàkejì, tẹ́ máa ti sáré kẹ́ kámẹ́rà síwájú. Ẹ rántí pé ẹ bímọ o, ẹ dẹ̀ rántí pé ẹ̀yin náà ní ayé titi yín. Ṣé rí makanmakan lóye ń kan ni? Níjọ́ tí oríire bá kan ẹ̀yin náà, ẹnìkan á dìde ìjẹ́rìí èké yẹn náà fẹ́yìn náà lágbára Ọlọ́run. Kò ju bẹ́ẹ̀ yẹn lọ. And for young girls out there, majorly because I have sisters, younger sisters and cousins and nieces and the likes, I'm going to say this. Ẹ wò, ẹ má lọ faraṣòfò pé torí pé ẹ believe pé bóyá ẹnìkan ló ṣe nǹkan kan fóbìnrin kan. Irú obìnrin ń ṣe rere. Níjọ́ tí mo ti wọ night bus lọ sí Aba, kò sẹ́ni tó gbé mi ńgbà yẹn. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa tá jọ ń wọ mọ́tò lọ Aba, tá máa wọ mọ́tò adìyẹ sùn lọ sùn bọ̀. Nígbà tó ń yield nísìnyí, ẹ má yẹ kán gbé pé ajá lọ́bọ̀ fún yín pé ọkùnrin nìkan ló ń ṣe nǹkan fóbìnrin. Irú obìnrin ń ṣe dáadáa. See, when we sell movies to Amazon, Netflix, they pay us in dollars. And Shirire, please be focused. Ẹ má yẹ kán distract yín. I've seen so many people, mo rí àwọn business owners náà tó sọ pé they are making us look like ẹni tí ò mọṣẹ́ ṣe. My dear, lọ wáṣẹ́ kú ṣe ọwọ́ ẹ̀ àbí kò re-strategize kò dẹ̀ bèrè fún àánú Ọlọ́run. Irú obìnrin ń ṣe rere. See, I might not be able to say more than this in this video because the right step will be taken. Note, like I said, I studied law. But I'm doing this video for the sake of my customers, my sisters, my aunties, for all the trolls that have bullied them on my behalf. Dansaki gbogbo yín, ẹ máa wo bó ṣe máa kàn yín padà. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àǹtí Aisha Lawal? Ẹ ti rí bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe lọ. Ẹ̀yin abatẹnijẹ́ yóò fẹnu bà tèèyàn jẹ́. Ẹ ronú pé ẹ̀yin náà bímọ. Ẹ dẹ̀ ronú pé okùn tẹ́ bá sọ síwájú bó pẹ́ bóyá ẹ máa bá. Ẹ̀yin èèyàn wa, ẹ bá a share fídíò ìkókan àǹtí Aisha Lawal kó kàn án lára. Ẹ bá a share fídíò ìkókan MC Oluomo lára. Ire o. Máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo, ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.